òdìlé ẹni re bóyá ń lè mọ Onísọ́lá ọlọ́jọ́ ìbí. òdìlé ẹni re bóyá ń lè mọ Onísọ́lá ọlọ́jọ́ ìbí. Àpáta dé Àpáta Apataewi dé. Adé ló larọ́ àlùkò ló lóṣùn lékelèké ló ní ṣẹ́ṣẹ́ fún. Àpáta ló ní kákọrin ewé àtàtà fọlọ́jọ́ ìbí. Mrs. Monísọ́lá Doreen Ayodele lọ́lọ́jọ́ ìbí tòní. Ọlọ́jọ́ ìbí òkú ọdún o, òkú ọdún ọjọ́ ìbí rẹ. 60 ọdún ó ti kú òní kèrè mí. Oore ńlá ni ká wálé ayé káráyé gbé kọjọ́ ìbí ẹ̀ ní túṣojú ẹni. Àríyáyá ní tèwé ìyá torí ọlọ́jọ́ ìbí ìyá ti bẹ̀rẹ̀ àríyá o. Àríyáyá ní tèwé ìyá. Ọmọ bàbá ọlọ́mbí wọn nú. Ilé tólúwa ti kọ́ níyàn tí ò ṣe é wó. Ta ni bàbá ńlá katapila tó fẹ́ fẹnu sọ́gi tólúwa ọba ń bomi rin. Monísọ́lá ìwọ lọ́jọ́ àjàrà tó lódùmarè ọba mi kọ́ bí wẹ́lọ̀ fẹ́ńjẹ̀lì sí. Èèyàn tó bá kú kiri wọ́bẹ̀ yóò jìyà bọ̀. Ayé ẹnjíníà tó mòye. Ayé Olúfẹ́mi ayé Ayọ̀délé. Mọ́mísì Dọ́lápọ̀ ọmọ Ayọ̀délé. Aya Ọ̀pẹ́bíyì. Ojúlówó nọ́ọ̀sì alábẹ́rẹ́. Iṣẹ́ iye rẹ̀ ló ń ṣe olóríire ọmọ arẹwà lóbìnrin. Dọ́lápọ̀ máa gbọ́. Ọ̀pọ̀ ènìyàn ló rán mi sí ẹ. Wọ́n ní okú àdúró ti yé ẹ. Ìyá rẹ̀ ọlọ́jọ́ òbí tòní. Ṣọlá of Dubai. Àwọn ti United Arab Emirates. Pẹ̀lú Múyìwá of Malaysia. Àwọn ti Europe àti gbogbo fámìlì pátá. Wọ́n ní kí n máa kí ọlọ́jọ́ ìbí pé ó kú ọdún ọjọ́ ìbí rẹ̀ tòní o. Kí tí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Dọ́lápọ̀ pé o ṣé o kú ìtọ́jú iye ẹ. Ọmọ aṣerú ẹ̀kú ẹ̀. Ìwọ náà jẹ́ wọn mọ́. Iríṣẹ́ rẹ̀ ò ní dáwọ́ dúró. Wàá kéré òkè òkun délé. Wọ́n ní you are 1 in a million. Dọ́lápọ̀ ṣó ń gbọ́. Ẹ̀gbọ́n ni Oyúnsọ́lá ayáwó Sùsì. Dámilọ́lá of Canada ńkọ́. Dámilọ́lá aya Gbélémoge. David Ayọ̀délé ńkọ́. Afíjú ẹnjíníà bíi ti bàbá rẹ̀. Arẹwà lọ́kùnrin. Ẹni bá bí ni là ń jọ. Ọwọ́ bàbá rẹ̀ ló mú iṣẹ́ bàbá rẹ̀ ló ń ṣe. David Ayọ̀délé ìwọ ṣáà ti máa gbádùn ní tiẹ̀. A kú oríire tọjọ́ bí màmá yín. Ọlọ́jọ́ ìbí ó yẹ wá máa dọ́gbọ́n tí ORIKI ilé bàbá tó bí ọlọ́mọ. UKERE Èkìtì nílé. Ìyókù là ń kí ní lẹ́kìtì. Ìwọ lọmọ wọn lẹ́kìtì kété. Ọmọ ilé òrí bí òtòṣìrí utọ́ tirẹ̀. Ọmọ ilé ó mẹ̀yẹ òyìnbó. Ọmọ olúlé ọ̀jẹ̀ ògbọ̀nà. Ọmọ olúlé ọ̀jẹ̀ kú méjì àrírè. Ọmọ olúlé kékeré ọ̀nà Àtìbà ọ̀nà ìsásí kòjò pa. Ọmọ láyè kú mọ̀jò. Ọmọ yẹnyẹn bí ọ̀dẹ́. Ọmọ ọ̀ràn ìkù ní sẹ́pẹ̀jú òrèrè. Ọmọ ìpè ìpàrìṣẹ̀ ẹni jóríkórì nù. Ọmọ oníyà ògbèrè mọ́ o. Ògbèrè kówó ìyá òlérin. Èdè túmọ̀ ìyá rẹ̀ ọ̀la. Ọmọ olúṣu mẹ́yìn yìí. Òkè ọ̀gùrùbẹ̀. Ìyàn méjèèjì jìjọ́ sá kìrìkótó. Ẹ̀kíní lọ́bẹ̀. Ìkejì lọ́bẹ̀. Ọgbẹ́dẹ ọ̀lọ̀lọ̀ lérí uta kákàrí tó kórí ajẹun lọ́nà ọ̀bẹ. Ọ̀sùn ọ̀sẹ̀ tùpá méjì. Ọ̀sùn ẹlòmíràn. Wo là ní o? Ọmọlúmọ̀pẹ́ of Ondo Kingdom. Ọbabìnrin nílùú yẹ ẹ̀. Kábíyèsí o ọbabìnrin. Ọmọ Olúmọ̀pẹ́ àjíníjà ẹkùn. Ọmọ Tádé Ọyíká tó Tádé ọba. Ọmọ Líkẹtàdínà. Ọmọ alágbẹ̀dẹ abèlégele. Ó kéjẹ lójú olúre. Ọmọ Lísì láṣàṣà owó. Ọmọ ẹlẹ́wù wọ̀yíwọ̀yí. Ọmọ ọdún Olóńdó. Lájú ẹ̀ bá sàn. Omi láńgọ́. Ó sàn èké. Omi láńgọ́ dùdú yọ lọ. Ọmọ bá ń pọ̀ rẹ̀ dùn. Níbi ilẹ̀ bákì. Déètì kí lọ́ba dún níyàn àwọ̀. Gbogbo ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ wọ́n ní o ṣé o. Gbọ́ ọlọ́jọ́ ìbí ìwọ ṣàmọ́ ṣàṣẹ. Ọjọ́ ìbí rẹ̀ òní dọjọ́ ìbí. Wo sọdún èyí o. Wo di àtúnṣe míì. Kúkú òní pa ẹ́. Àrùn onírò ẹjọ́. Ẹni bá ní ohun agbógun tiẹ̀. Amọ́wọ́ ara ẹ̀ṣẹ̀ ẹ̀. Ẹ̀mí gígùn Ọlọ́run amúkọ̀ ẹ́ o. Ọlọ́run ò ní fèyí sòfin kò ẹ́. Kúkú òdẹ̀ nípa yẹ ó bí ẹ. Kúkú òní pọmọ mọ́ ọ lọ́wọ́. Kúkú òní pọkọ mọ́ ọ lójú. Àrònú sọ ọlọ́jọ́ tọmọtọkọ. Àlàáfíà ló fi dèlú òyìnbó. Àlàáfíà ló máa fi padà wálé.
láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ìgbà rẹ ti dùn yí ọlọ́run ọba ò ní jẹ́ ó tán gbogbo yín pátá àtiwá àtàwọn ọmọ àtọkọ ẹ má kéré òkè òkun délé àṣeyí jàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí àpátápàrẹ̀ ewì lèmi jẹ́ tẹ́ ẹ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kó pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́lé dodo ilẹ̀ kílẹ̀. torí mo ní Sọlá aya Ayọ̀délé àríyá ti bẹ̀rẹ̀ o àríyá yá nígbàgbé yá.